A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ kọkàndínlógún nínú oṣù kẹwàá ọdún 2023. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ àwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí ti kọminú o wípé ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dìbò yan àwọn ènìyàn wọn sí ipò ni kò ní ìgbàgbọ́ nínú wọn mọ́ o. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó jẹyọ o láti inú ọ̀rọ̀ kan eléyìí tí alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú èyí tó tì síta lẹ́yìn ìpàdé ńlá kan eléyìí tó ṣe o ní oní alátìlẹ̀kùnmọ́rí pẹ̀lú ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu l'Àbújá lánàá ti ṣe ọjọ́rú lẹ́yìn ìpàdé èyí tí alákòóso ọ̀hún Mohammed Idris tó ṣe pẹ̀lú ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu. Òun ló jábọ̀ díẹ̀ belenja fún àwọn akọ̀ròyìn tí ń bẹ ní ilé ọba l'Àbújá lánàá èyí tí wọ́n taari òde fún àwọn ènìyàn láti mọ wàhálà akitiyan èyí tí ìjọba àpapọ̀ ń ṣe o lójúnà láti lè mú ìgbàgbọ́ kó padà bọ̀ sípò lọ́kàn àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lè fi ìdí ìgbàgbọ́ ọ̀hún múlẹ̀ sóòkan àríyá àwọn ọmọlẹ̀ yìí. Alákòóso ọ̀hún Mohammed Idris ó kọminú o bí àwọn ọmọ Nàìjíríà kò ṣe ní ìgbàgbọ́ mọ́ sí àwọn aṣíwájú wọn tí wọ́n dìbò yàn. Ó wá ní nípa ìdí èyí o lára àwọn tó jẹyọ nínú ìpàdé èyí tí òun ṣe pẹ̀lú ààrẹ ilẹ̀ yìí ni wípé wọ́n ní láti gbé àwọn ètò kan kalẹ̀ èyí tí ó máa fọn rere tí ó sì máa kéde ètò ọ̀hún ni ó máa kéde ìgbàlà wípé lótìtọ́ àti lódodo àwọn aṣíwájú wa ènìyàn rere ni wọ́n, ẹni eléyìí tó sì ń fẹ́ ìlọsíwájú mẹ̀kúnnù àti ìgbé ayé ìrọ̀rùn àwọn mẹ̀kúnnù ni wọ́n jẹ́ o. Nínú ètò ọ̀hún ni wọn yóò ti máa pariwo bákan náà. Ó ní alákòóso àti gbogbo àwọn ènìyàn yòókù ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ pọ̀ báyìí gẹ́gẹ́ bí ààrẹ bó ti sọ jáde o láti lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí ó lè mú ìgbàgbọ́ àwọn ọmọ Nàìjíríà padà bọ̀ sípò lóòkan àyà wọn kí wọ́n lè ní ìgbàgbọ́ nínú àwọn aṣíwájú eléyìí tí wọ́n dìbò yàn ní orílẹ̀-èdè yìí. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹwàá Godswill Akpabio ló ti ṣe ìpàdé o pẹ̀lú ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu nílé ọba èyí tó ń bẹ lábẹ́ àpáta agbára lánàá ti ṣe ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹwàá ọdún 2023 yìí. Nínú ìpàdé ọ̀hún òun ni èyí tó dá lórí o láti lè wá ọ̀nà àbáyọ sí àwọn rògbòdìyàn èyí tó fẹ́ máa súyọ o nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún torílẹ̀-èdè yìí kí àlàáfíà kó lè padà síbẹ̀ kó sì lè jọba. Bẹ́ẹ̀ bá gbàgbé lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí òun ni ọ̀kan nínú àwọn aṣòfin àgbà ọ̀hún Ali Ndume èyí tó wá láti ìpínlẹ̀ Borno ní gúúsù rẹ̀ lọ́hùn-ún èyí tó jáde o lásìkò tí ìpàdé ń lọ nínú ilé aṣòfin àgbà ọ̀hún tó sì fi ẹ̀sùn kàn ẹni tó jẹ́ ààrẹ wọn eyín Godswill Akpabio lórí àwọn ìgbésẹ̀ kan èyí tí wọ́n ní Akpabio ń gbé o lápò ara rẹ̀ tó sì jẹ́ àdáṣe èyí tó fà á kí àwọn aṣòfin ọ̀hún kí wọ́n máa bínú sírúfẹ́ ìgbésẹ̀ náà wípé báwo ni ọ̀bọ ṣe ṣe rí tí náà kí ò ṣe àti wípé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí àjùmọ̀ṣe ni o kì í ṣe ohun àdáṣe eléyìí tí wọ́n sì ní Akpabio ń dá ṣe lápò ara rẹ̀ ni o. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó jẹ́ wípé Ali Ndume ó bínú ó sì jáde kúrò nínú ilé aṣòfin ọ̀hún lásìkò tí ìpàdé ń lọ ní ọjọ́ ìṣẹ́gun èyí tí ò tí ì ju wákàtí mẹ́rìnlélógún tírú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ èyí tó mú kí Akpabio kó gbéra o láti lọ lè bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lè wá ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro
lásìkò eléyìí tó ṣe ìpàdé náà pẹ̀lú ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu. Akpabio jábọ̀ fún àwọn akọ̀ròyìn wípé ìpàdé ọ̀hún ló dá fìrìgbàgbò lórí bí wọ́n ó ṣe wá àlàáfíà kó fẹsẹ̀ múlẹ̀ padà sínú ilé aṣòfin àgbà ọ̀hún ní orílẹ̀-èdè yìí. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí owó ìwé kan tó ní we disagree to agree ni ó ní gbogbo wa á kọ́kọ́ fárígá o kó tó di pé a fìmọ̀ ṣọ̀kan. Ó ní kò lè burú títì kí àwọn bẹ̀rẹ̀ sí ní máa ju ṣíà tó ń ti àga lu àwọn olórí o nítorí wípé àwọn ti dàgbà àwọn sì ti gbọ́n jurú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí lọ. Lákòótán nínú ọ̀rọ̀ Akpabio ó ní alim domeye inú ló ṣì ń bì gbogbo rẹ̀ pátá òun wọn yóò yanjú tí àlàáfíà yóò sì jọba láàrin gbogbo àwọn aṣòfin àgbà ọ̀hún gẹ́gẹ́ bí Akpabio bó ti sọ. Ọmọdébìnrin kan rèé ọmọ ọdún 16 Tèmítọ́pẹ́ Ewòṣó òun mà ló ti fi ẹ̀sùn kan bàbá rẹ̀ Káyọ̀dé wípé bàbá òun ó ń fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú òun nínú ilé wọn o. Fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà sì ni irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ló ti ń wáyé o tí bàbá òun àti òun tí wọ́n ti jọ ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òun ti jáde látẹnu ọmọdébìnrin ọmọ ọdún 16 náà. Tèmítọ́pẹ́ sọ di mímọ̀ wípé bàbá òun ó ń fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú òun nínú ilé wọn eléyìí tó wà ní Ṣólọtán Estate Ládẹrin nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn, èyí tó fà á kí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ẹ̀ka èyí tó rí sí fífọwọ́ ẹ̀sùn àti ìwà búburú kan ọmọbìnrin láwùjọ àti gbígbógun ti ìwà ìbàjẹ́ látọwọ́ àwọn èèyàn sí obìnrin láwùjọ o, èyí tí wọ́n mú ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fìsí tó iléeṣẹ́ ọlọ́pàá létí, èyí tó fà á kí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn kí wọ́n tá mọ́ra o láti mú bàbá náà. Lásìkò tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n mú bàbá ọ̀hún ní bàbá náà sọ̀rọ̀ jáde. Ó ní irọ́ ńlá ò ló ń bẹ nínú ọ̀rọ̀ eléyìí tí ọmọ òun Tèmítọ́pẹ́ tó fi ẹ̀sùn rẹ̀ kan òun. Ó ní ohun tó ṣẹlẹ̀ ní wípé ọmọ yìí ó ti ń wu àwọn ìwà kòtá kan, ó sì ti ń gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó ń fi hàn wípé ó ti ń lọ sí oko ìparun, èyí tí òun kìlọ̀ rẹ̀ fún ní gbogbo ìgbà wípé ọmọ tó kọ̀ jálẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ sí òbí rẹ̀ lẹ́nu ọmọ òun ṣetán láti roko ìparun ni o. Ó ní àwọn ọ̀rọ̀ tóun bá sọ rèé pẹ̀lú àwọn ìmúra eléyìí tí ò bójúmu láwùjọ pàápàá jù pẹ̀lú ọjọ́ orí rẹ̀ eléyìí tó kéré jọjọ o. Ó ní ìdí rèé tí ọmọ òun tó ṣe pa irọ́ bàǹtàbàǹtà báyìí mọ́ òun, ṣùgbọ́n ọmọ sọ di mímọ̀ wípé bàbá òun ti ní àjọṣepọ̀ pẹ̀lú òun láti ìgbà èyí tí ìyá òun tó ti kọ bàbá náà sílẹ̀ báyìí. Nínú ọ̀rọ̀ eléyìí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá tó gbé jáde, ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo bàbá yìí ó ti wà ní àkóló àwọn ọlọ́pàá pẹ̀lú bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò láti mọ òtítọ́ àti òdodo nínú ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án. Ìròyìn fẹ́lifẹ́li ó sì ń tẹ̀síwájú. Ọmọdébìnrin akẹ́kọ̀ọ́ kan rèé tí í ṣe ẹni 20 ọdún Sani Hamidat èyí lórúkọ akẹ́kọ̀ọ́ ọmọbìnrin ọ̀hún tó jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga fáfitì èyí tó ń bẹ nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara, èyí tí wọ́n ní ọmọdébìnrin ọ̀hún ó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ lórí gbèsè owó kan èyí tó dín díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tó kọ́kọ́ jáde lẹ́yìn tí ọmọdébìnrin ọ̀hún gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ wípé ó yá owó lórí àwọn ilé ìfowópamọ́ kan èyí tí máa ń yáàyàn lówó lórí ayélujára ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá jáde báyìí látẹnu ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ ọmọbìnrin ọ̀hún tí ṣe akẹ́kọ̀ọ́ tilé ẹ̀kọ́ gíga fáfitì tìlú Ìlọrin tí ṣe Àmídà. Àwọn tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ wá sọ̀rọ̀ jáde lánàá ti ṣe ọjọ́rú wípé Àmídà yìí lótìtọ́ àti lódodo ló ti jẹ́ ọlọ́run bá nípè sí ilé ìwòsàn èyí tó jẹ́ ti ìwòsàn ìkọ́ni tilé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀hún èyí tó ń bẹ nílùú Ìlọrin wọ́n wá ní èyí tí wá jẹ́ okùnfà ikú ọmọdébìnrin náà
èyí tó ra oògùn eku tó sì gbèjẹ nínú yàrá rẹ̀ ibi tó ń gbé o nílé ẹ̀kọ́ náà. Ó ní kò ṣẹ̀yìn owó kan èyí tó dín díẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà èyí tó yá ọ̀rẹ́kùnrin rẹ̀ kan èyí tó pàdé lórí ayélujára o. Wọ́n ní ọ̀rẹ́kùnrin rẹ̀ yìí ń ló parọ́ bàǹtàbàǹtà wípé kí ọmọ akẹ́kọ̀ọ́ obìnrin ọ̀hún Hamida kó yá òun lówó láti fi tọ́jú ìyá òun èyí tó ní àìsàn jẹjẹrẹ o, tó sì jẹ́ wípé lẹ́yìn tí ọ̀rẹ́kùnrin rẹ̀ ọ̀hún tó gba owó náà kò sẹ́nikẹ́ni tó lè sọ ibi pàtó kan o tí wọ́n lè wá sí. Wọ́n ní ọ̀rọ̀ owó náà èyí ló dá ìsàn àti ìrònú o sí ara akẹ́kọ̀ọ́ ọmọbìnrin ọ̀hún kó tó di wípé ó pa ọkàn rẹ̀ pọ̀ tó sì gbé oògùn eku tí a mọ̀ sí sniper tó gbé oògùn ọ̀hún jẹ o. Wọ́n ní kí wọ́n tó dùn dìgbàdìgbà lọ sílé ìwòsàn Hamida Sani o ó gba èkuru jẹ lọ́wọ́ ẹ̀bọra. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà adẹ́rìn-pòṣónú o tó tún jẹ́ òṣèré orí ìtàgé sinimá àgbéléwò Bright Okpocha tí gbogbo èèyàn mọ̀ sí basket mouth ìmà ló ti sọ̀rọ̀ jáde pẹ̀lú owó gegere o èyí tí àwọn tí wọ́n ya fọ́nrán orin àwọn takasùfé àgbéléwò tí wọ́n ń gbà lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí owó ọ̀hún bó ṣe gara jù láti san fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọrin takasùfé ní orílẹ̀-èdè Nàìjíríà. Basketman tó sọ wípé ohun gbogbo ló ti yí padà, ibi ayé ń lọ kò sẹ́ni tó yé, bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tó mọ̀ o. Oní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lágbolé amúlùúdùn ẹ̀ka eléyìí tó ń gbé orin àti àwọn tí wọ́n ya orin jáde, ó ní bí wọ́n bá ya fọ́nrán orin kan ó ní kò ju mílíọ̀nù 7 tàbí mílíọ̀nù 7.5 náírà lọ 7.5 million naira. Ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí o ó ní mílíọ̀nù lọ́nà 30 náírà òun ni wọ́n ya fọ́nrán orin kan báyìí, eléyìí tó sì gara púpọ̀ láti kó owó ọ̀hún sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin kí wọ́n bá wọn ya orin wọn jáde, pàápàá jù àwọn olórin takasùfé tó jẹ́ pé tíràkì ìlórí wọn ló bá dé o. Ó ní kí èèyàn wá wò sùnsùn láti kó mílíọ̀nù lọ́nà 30 náírà 30 million naira fi ya orin tí ò ju ìṣẹ́jú 4 sí ìṣẹ́jú 5 lọ. Ó ní ohun gbogbo ló ti yí padà, èyí ò ṣe ọ̀hún èyí kò ṣe ẹ̀yìn ọ̀wọ́n gógó epo bẹtiróòlù àti bí náírà lẹ̀ yìí bó ṣe toríkodò tó ń da omi tán lẹ́nu o. Ó wá ní lórí orin òun kan èyí tóun ṣe pòpọ̀ báyìí tóun fẹ́ ya fọ́nrán rẹ̀, ó lóun náà òun tún lo ọgbẹ́ kan o láti fi ya fọ́nrán ọ̀hún gẹ́gẹ́ bí basketman bó ṣe gbé jáde o. Ó ní ọ̀kan nínú àwọn èyí tíràkì tó ń bẹ nínú orin òun èyí tó pe àkọlé rẹ̀ ní ògbúrò. Basketman tún ní òun lo ọgbọ́n ni o láti fi yà á lélẹ̀ tó sì jẹ́ wípé lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ ọ̀hún ó padà bá ti ìgbàlódé mu o. Lákòótán nínú ọ̀rọ̀ basketman ó rọ ìjọba Nàìjíríà láti dákúndábọ̀ kí wọ́n bá wá ètò àti àgbékalẹ̀ ohun tí wọ́n yóò ṣe o lórí ètò ọrọ̀ ajé Nàìjíríà kó lè padà bọ̀ sí ipò. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́bọ̀ ọjọ́ 19 nínú oṣù kẹwàá ọdún 2023 títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ aláǹfààní sí ọ̀tún rẹ̀ míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà nínà wá o, ayọ̀ ní tiwa fún mi Adénúgà lẹni tó mú lòyàn wá sójú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.